ẹ̀dá tó mọ̀ ṣẹ́ òkùnkùn kó má máa dòṣùpá lóró sórí èèní ńlá rí o yàrá bí lóró àrà tarantanta 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 ẹ̀dá tó mọ̀ ṣẹ́ òkùnkùn kó má máa dòṣùpá lóró sórí èèní ńlá rí o yàrá bí lóró. If you are living in a glass house, don't throw stones, because what goes around comes around. The Bible says, whoever dig a pit shall fall therein. Whoever dig a pit shall fall therein. That's what the Bible says. So don't do evil. That's what I'm saying. Because that person you are tormenting, afflicting, they might be the angel God sent to you. Don't chase them away with your bad, terrible attitude. And that told myself, come on, my daughter, you say, God, help me. God is not going to come down. He's going to send somebody to you. Many people, many of us have chased away our angels of blessings with our bad attitude, terrible attitude, disgusting attitude. God will show us mercy. But if Boluwa, Sheleri, you won't come. But if Boluwa, Pinu, láyé mi tí mo wá kí má ṣàṣe dànù, èmi ò ní ṣàṣe dànù bó ń kọ́. Láyé mi tí mo wá kí má ṣàṣe rí, mo ti mọ Olúwa pinnu, ara mi jẹ́ àjọkọ́, mo ti mọ Olúwa ṣèlérí, ilé tí mo bọ́ lọ ṣe nìyẹn, mo ti mọ Olúwa pinnu, àní láyé mi tí mo wá kí má ṣàṣe dànù, àti wọ́n náà ò ní ṣàṣe dànù, èmi àti tàní ṣàṣe dànù. Láyé mi tí mo wá kí má ṣàṣe rí, mo ti mọ Olúwa pinnu. Ṣé bá ti jọ sọ̀rọ̀ bí má lówó láyé yìí Olúwa, ṣé bá ti jọ sọ̀rọ̀ bí má bímọ láyé mi o, pé ìgbà tí jọ sọ̀rọ̀ pé má débi gíga láyé mi o, ọ̀ràn àjọṣe kó má ṣe gbàgbé o. Olúwa ní kí n rán ọ létí kí n mú ọ wá sí ìrántí gbogbo ìlérí ayọ̀ tó ṣe fún mi lójú àlá mi láti ní ìwé mímọ́ láti orí ìránṣẹ́ Ọlọ́run gbogbo. Olúwa àkókò ti tó, sọ pé àkókò ti tó, ó ní ìwọ yóò dìde ó ṣàánú fún Síónì torí pé àkókò ti láti ṣojú rere sí àkókò náà dé. Ó ní ẹ sọ̀rọ̀ tùnú fún Jerusalem kẹ́kẹ́ sí pé ogun rírà ìjọ ogun jíjà ẹ̀ ti tó pé ẹ̀dá ṣe jìnà jù. Ìgbà ọtún bẹ̀rẹ̀ nú ayé mi àti ẹ lónìí. Ó nígbà tí adé ẹ̀kọ́ lọ sí Síónì padà, ó náà dàbí ẹni tó ń lànà, ó ní sórí náà Olúwa ṣeun ńlá fún wa, Olúwa ṣeun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀, àwọn kèfèrí gan rè gbogbo àgbáyé ló máa rí ògo Ọlọ́run nínú ayé mi àti ẹ lákòókò yìí, sọpá mi. Ó ní àwọn tó fi omi jẹ́ fúrúgbù yóò fàyọ̀ ká, ó ní bí àwọn tí ó fi omi jẹ́ fúrúgbù máa fàyọ̀ ká, èmi àti ẹ máa fàyọ̀ ká ní àkókò torí pé bẹ́ẹ̀ ni bẹ́kún bá pẹ́ di alẹ́ kan, ayọ̀ ń bọ̀ lówùrọ̀, òwúrọ̀ ayọ̀ tèmi àti ẹ bẹ̀rẹ̀ lónìí. Yes, bó ti bọ́ Olúwa ṣèlérí jẹ́jọ́ kó wọ́n fi sọ́ àti bó ti bọ́ Olúwa inú wípé láyé mi tí mo wá kí má ṣàṣe dànù, mi ò ní ṣàṣe dànù láyé mi tí mo wá kí má ṣàṣe rí, mo ti bọ́ Olúwa pinnu. Ó ṣe kéṣe ṣeṣe ojú tí wọ́n ó má ṣe ojú tẹ̀lẹ́gàn lójú àwọn kókó kí kílẹ̀ ó dààmú ṣe báyìí, ó má ṣe ojú tẹ̀lẹ́gàn o. Lọ́dún yìí ojú bá ti gbogbo àwọn ẹlẹ́gàn tó yé mi àti ẹ̀ka, àwọn orogún ògùn tó yé wa ká, Ọlọ́run máa dúró títì lórí ọ̀rọ̀ ayé mi àti ó máa gbé wa sókè gogoro, ó máa dúró títí gbogbo àwọn ẹ̀tá mi àti ẹ lórí ọ̀rọ̀ ayé wa lórúkọ Jésù, àmín.